A kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn Feli-feli náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti kànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ kẹjọ nínú oṣù kejì ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹtó fẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà tá a bá parí ìpàdé kí ìròyìn Feli-feli wọ́n máa tẹ̀sí ọwọ́ iwájú ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ọ̀rọ̀ ètò ìkànìyàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà, àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí tí ṣe ẹlẹ́ẹ̀kẹwàá irú ẹ̀ ti fọwọ́ búra wípé báyìí o ní ètò ìkànìyàn yóò wáyé o nínú ọdún tá a wà yìí tí ṣe ọdún 2024 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ń ti jáde nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí nínú ọ̀sẹ̀ tá a wà yìí lásìkò tí wọ́n jíròrò lórí ọ̀rọ̀ ètò ìkànìyàn àti iye òǹkà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní ó ṣe pàtàkì ó ti di dandan gbọ̀n láti mọ iye àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà bákan náà láti mọ àjèjì yàtọ̀ sí onílé kí wọ́n sì mọ iye èèyàn tó ń wá sí ayé yàtọ̀ sí àwọn tí ó ń padà sí ọ̀run lójúmọ́ alàyè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti wáyé látẹnu alága fún àjọ ètò ìkànìyàn èyí tí wọ́n gbé kalẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà láti mọ bí nǹkan ti ń lọ sí lánàá ti ṣe ọjọ́rú ọjọ́ Wednesday ọjọ́ keje nínú oṣù kejì ọdún tá a wà yìí ẹni tó jẹ́ alága ọ̀hún eyín amòfin sẹ́nẹ́tọ̀ Abdul-Ningi tí í ṣe ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tó tún wá láti ìpínlẹ̀ Bauchi tí í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú PDP òun ló sọ̀rọ̀ òun di mímọ̀ ó ní ní báyìí ó ní ó ti di dandan gbọ̀n láti mọ iye àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí sùn ti ń jì ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní ọdún 2006 ni wọ́n ti ṣètò ìkànìyàn kẹ́yìn ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní lọ́dún 22 láyé ètò ìṣèjọba ààrẹ Muhammadu Buhari ni wọ́n ti gbà á lérò láti ṣe ètò ìkànìyàn ṣùgbọ́n tó jẹ́ pé kinní ọ̀hún kò kẹsẹ̀ já tí wọ́n sún sí ọdún 2023 tó sì jẹ́ wípé ètò ìdìbò èyí tó wáyé lọ́dún 23 kò fún wọn ní àyè láti ṣe ètò ọ̀hún kí wọ́n ka iye èèyàn tó ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà tí ṣojúlówó ọmọ orílẹ̀-èdè yìí tí ààrẹ Muhammadu Buhari ṣíwájú kó tó kúrò lórí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí tó sún síwájú wípé ààrẹ tí ó gbàgbára lọ́wọ́ òun yóò máa tẹ̀síwájú níbi tí wọ́n bá dé òun níbẹ̀ ni Abdul-Ningi ló ti sọ di mímọ̀ wípé lọ́dún 2022 ètò ọ̀hún kò wáyé lọ́dún 2023 ètò ọ̀hún kò wáyé ó ní ṣùgbọ́n òun fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé lọ́dún 2024 yìí ètò ìkànìyàn yóò wáyé o lánàá ní ìgbà tí wọ́n ṣe ètò ìbúra fún àwọn ìgbìmọ̀ tí ó ṣe ìṣàkóso ètò ìkànìyàn ìgbìmọ̀ ẹlẹ́ni mọ́kàndínlógún ṣùgbọ́n tó jẹ́ pé ènìyàn mẹ́tàdínlógún 17 ni wọ́n ráyè ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún tó kù ènìyàn méjì péré báyìí kí wọ́n ṣe ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún o níbẹ̀ lọ̀rọ̀ ọ̀hún ti jáde olóhùn fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé lọ́dún tá a wà yìí tí ṣọdún 2024 ètò ìkànìyàn yóò wáyé o ó ní lọ́dún 2026 tí ọ̀rọ̀ ń wáyé kẹ́yìn ó ní iye òǹkà àwọn ọmọ orílẹ̀-èdè yìí jẹ́ mílíọ̀nù lọ́nà àádọ́je tí ṣe 140 million tí ṣe àwọn orílẹ̀-èdè yìí ó ní àwọn lọ́wọ́ báyìí o wọn yóò mọ iye òǹkà àwọn ọmọ orílẹ̀-èdè yìí láìpẹ́ láìjìnà lọ́dún 2024 láwà yìí eléyìí tí ń lọ lọ́wọ́ yìí. Ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tó kalẹ̀ sí ìlú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó lánàá ti ṣe ọjọ́ keje nínú oṣù kejì ọdún tí a wà yìí
ni wọ́n ti sọ̀rọ̀ bóde o wípé àwọn pa á láṣẹ ni o àwọn ò dá ní àbá láti sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n fi ààlà sí oko ọ̀lẹ àti òṣìṣẹ́ báyìí o wípé àwọn fẹ́ mọ iye tí wọ́n ta epo bẹtiróòlù, epo dísù àti kẹrosíìnì tó fi mọ́ afẹ́fẹ́ ìdáná tá a mọ̀ sí gáàsì ní orílẹ̀-èdè Nàìjíríà wípé wọn gbọ́dọ̀ máa ṣe ètò ìṣàkóso orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí ò ní àṣẹ àti olórí o. Wọ́n ní ohun gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú òfin ó gbọ́dọ̀ ní àlàkalẹ̀. Ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ọ̀hún tó kalẹ̀ sílùú Ìkẹjà lánàá níbi tí ọ̀kan gbòógì nínú àwọn adájọ́ àgbà àti ẹgbẹjẹ̀rò tó tún jẹ́ ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà Fẹ́mi-Fálànà tó ti pe ẹjọ́ ọ̀hún láti fi tako ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Nílé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó kalẹ̀ sílùú Ìkẹjà níbẹ̀ ni Fẹ́mi-Fálànà ló ti ń sọ níwájú ilé ẹjọ́ náà wípé lọ́wọ́ báyìí àwọn fẹ́ mọ iye tí wọ́n ta epo bẹtiróòlù, epo dísù, kẹrosíìnì tó fi mọ́ afẹ́fẹ́ ìdáná tí iye tí wọ́n tà tí ó sì gbọ́dọ̀ jẹ́ iye kan náà gẹ́gẹ́ bí aṣọ àǹkò tá à ń wọ̀ lọ́jọ́ ọdún o jákèjádò ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni ilé ẹjọ́ ọ̀hún tó jẹ́ ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ Federal High Court èyí tó kalẹ̀ sílùú Ìkẹjà tún sọ wípé èyí tí wọ́n ta ọkọ̀ ayọ́kẹ́lẹ́, kẹ̀kẹ́ márúwá ẹlẹ́sẹ̀ mẹ́ta, ọ̀kadà àti àwọn ẹ̀yà ara ìlú àwọn nǹkan wọ̀nyí ó gbọ́dọ̀ jẹ́ iye tí wọ́n tà bákan náà jákèjádò ní orílẹ̀-èdè Nàìjíríà. Owó ọ̀kan kò gbọ́dọ̀ jù kan lọ o wípé pínre láàrè ọlọ́fà kan gbọ́dọ̀ jù kan làwọn fẹ́ kí ìjọba àpapọ̀ kó fi iye tí wọ́n máa ta àwọn nǹkan wọ̀nyí kí wọ́n fi lélẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí tí ilé ẹjọ́ ọ̀hún sì fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọjọ́ 7 lélẹ́yìí tó túmọ̀ sí wípé láàrin ọjọ́ 7 oṣù kejì ọdún tá a wà yìí tí ó bá fi di ọjọ́ 14 nínú oṣù kejì ọdún yìí ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó gbọ́dọ̀ gbọ́ èsì. Ṣùgbọ́n nínú èsì ọ̀rọ̀ ọ̀hún ẹni tó jẹ́ adájọ́ àgbà lórílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ alákòóso fún ètò ìdájọ́ eyín amòfin Lateef Fagbemi òun náà fi lélẹ̀ wípé lótìtọ́ àti lódodo làwọn ti gbọ́ ọ̀rọ̀ ọ̀hún. Olóhùn sì fi dá àwọn ọmọ Nàìjíríà lójú àti ilé ẹjọ́ ọ̀hún wípé láìpẹ́ láì jìnnà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yóò wá ọ̀nà àbáyọ yóò sì fi èsì sí ọ̀rọ̀ ilé ẹjọ́ ọ̀hún tí wọ́n pè nílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí àsìkò bá tó láti ṣù lọ́dún di dandan ní kí fùrọ̀ ó là o? Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ní àsìkò ti tó báyìí ó sì ti di dandan gbọ̀n fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣí ilé oúnjẹ èyí tó ń pèsè ọ̀pọ̀ yanturu fún orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lánàá tí í ṣe ọjọ́rú Wẹ́dínẹ̀sì ọjọ́ 7 nínú oṣù kejì ọdún 2024 tá a wà yìí. Níbẹ̀ lọ̀rọ̀ ọ̀hún ti jáde látẹnu alákòóso fún ọ̀rọ̀ ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀ Mohammed Idris èyí tó gbé ọ̀rọ̀ ọ̀hún jáde o lẹ́yìn ìpàdé ńlá kan tí wọ́n ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè yìí Fẹ́mi Gbàjàbíàmílà, akọ̀wé àgbà fún orílẹ̀-èdè yìí Sẹ́nẹ́tọ̀ George Akume, alákòóso fún ọ̀rọ̀ oúnjẹ ní orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn tí wọ́n ní ṣe o pẹ̀lú ìrọ̀rùn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìpàdé ọ̀hún tó wáyé ni wọ́n ti sọ di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu ó ní ọ̀rọ̀ ti dé ojú rẹ̀ gẹ́gẹ́ báyìí láti ṣí àwọn ààyè tí wọ́n fi sílẹ̀ fún oúnjẹ lọ́pọ̀ yanturu ní orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa kó oúnjẹ jáde fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí tìkẹ́tìkẹ́ ń toní tọ̀kítọ̀kí ń toní mùhẹ́mùhẹ́ kí wọ́n máa jẹ oúnjẹ ọ̀hún lọ́pọ̀ yanturu. Tinubu tó wòye lórí ìfẹ̀hónúhàn èyí tó wáyé ní ìpínlẹ̀ Niger àti ìpínlẹ̀ Kano lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí wípé ọ̀rọ̀ ti dé ojú sísọ báyìí, ẹ̀kọ́ sì ti fi ojú mímọ̀ wípé lótìtọ́ àti lódodo làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń kojú ìṣòro àìríjẹ àìrímu èyí tó fà á kí gbogbo nǹkan kó nira fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ epo èyí tí wọ́n yọ ẹ̀kún rẹ̀
tí wọ́n sì kéde rẹ̀ ní oṣù karùn-ún ọdún tó kọjá tí í ṣe ọjọ́ kọkàndínlọ́gbọ̀n níbi tí ààrẹ Tinubu tó ti ń fún ní agbára láti tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà fún ọdún 4 ọ̀tọ̀ọ̀tọ̀. Ní báyìí ni wọ́n ní àwọn fi dá àwọn ọmọ Nàìjíríà lójú wípé láìpẹ́ láìjìnà wọ́n ti ń ṣe ìpàdé báyìí pẹ̀lú àwọn iléeṣẹ́ tó ń pèsè ohun jíjẹ àti ohun mímu láti gbé iye tí wọ́n tà wálẹ̀ kó lè rọrùn fún àwọn mẹ̀kúnnù láti rà. Bákan náà ìjọba àpapọ̀ yóò ṣí gbọ̀ngàn ńlá kan èyí tí wọ́n kó jẹ pamọ́ sínú orílẹ̀-èdè Nàìjíríà kó di tìkẹ́tìkẹ́ nítorí rọ̀tírọ̀tí lọ́pọ̀ yanturu fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti jẹ àti láti mu. Igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Sẹ́nẹ́tọ̀ Kazeem Shettima òun mà ní ló ti fi ìdùnnú ayọ̀ hàn báyìí sí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè yìí Super Eagles látàrí bí wọ́n ṣe ṣe àṣeyọrí lánàá nínú ìpele ẹni tí ó kópa nínú àṣekágbá ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje ife ẹ̀yẹ adúláwọ̀ ti ọdún 2024 AFCON 2024 èyí tó ti bẹ̀rẹ̀ sẹ́yìn látinú oṣù kínní ọdún tí a wọ̀ yìí. Igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Kazeem Shettima ó wá sọ di mímọ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ọ̀pọ̀ yanturu fún àwọn agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè Super Eagles wípé tí wọ́n bá lè ṣe àṣeyọrí nínú AFCON ti ọdún 2024 wọ̀nyí ní ọ̀rọ̀ tó jẹyọ lásìkò tí igbákejì ààrẹ àti àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ikọ̀ Super Eagles tó fi mọ́ Ahmadu Pinnick àti àwọn ènìyàn jàǹkànjàǹkàn tí wọ́n ṣe ẹ̀lẹ́mbẹ̀wọ̀n sí àwọn agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè yìí ní orílẹ̀-èdè Ivory Coast síwájú kí ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tó wáyé ní àná níbi tí wọ́n ti fi ẹ̀yìn orílẹ̀-èdè South Africa nọlẹ̀ èyí tó fún orílẹ̀-èdè wa Nàìjíríà Super Eagles ní ọ̀mì àti àṣekágbà láti kópa nínú àṣekágbá ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún ti AFCON ti ọdún 2024 nínú àbẹ̀wò ọ̀hún èyí tí igbákejì ààrẹ ṣe sí orílẹ̀-èdè Ivory Coast ló fi ń dá àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn agbábọ́ọ̀lù ọ̀hún lójú wípé bí wọ́n bá lè na orílẹ̀-èdè South Africa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn yanturu bíi bisikí sweet onígi àti àwọn ohun mímu eléyìí tó ti di búlọ̀kù ó wà nílẹ̀ fún àwọn agbábọ́ọ̀lù ọ̀hún. Níbẹ̀ ni àwọn agbábọ́ọ̀lù náà sì ti fi dá igbákejì ààrẹ àti orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé lẹ́yìn Ọlọ́run náà ni àwọn fi Ọlọ́run ṣe ìlérí fún orílẹ̀-èdè Nàìjíríà wípé orílẹ̀-èdè South Africa àwọn yóò nà wọ́n lánàá bolẹ̀ àwọn yóò sì gba ife ẹ̀yẹ ọ̀hún wálé nínú ìdíje ife ẹ̀yẹ AFCON tí ṣe ti adúláwọ̀ ti ọdún 2024. Ní báyìí orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ṣe àṣekágbá àṣeṣoríire níbi tí wọ́n ti na orílẹ̀-èdè South Africa nínú ayò ẹ̀yẹ gbásími-wọ̀tá mọ̀ sí penalty ètò fórílẹ̀-èdè Nàìjíríà láti kópa nínú ìdíje ọ̀hún àṣekágbá níbi tí wọ́n yóò ti máa kojú orílẹ̀-èdè Ivory Coast ní orílẹ̀-èdè ọ̀hún gangan ètò ń gba àlejò ẹni tó jẹ́ igbákejì ààrẹ ní inú òun dùn láti rí àwọn ọmọ orílẹ̀-èdè yìí Super Eagles bọ́n ṣe ṣoríire láti kópa nínú àṣekágbá ó ní ìbẹ̀rẹ̀ kọ́ lóníṣẹ́ ẹni tó bá ṣe dé òpin ní àgbóríyìn fún ó ní kí àwọn ikọ̀ Super Eagles àgbà ọ̀jẹ̀ agbábọ́ọ̀lù lè yí kí wọ́n rí dájú pé wọ́n ṣe dáadáa wọ́n sì gba ife ẹ̀yẹ ọ̀hún wálé pẹ̀lú orúkọ Ọlọ́run olóhun gbogbo ni ó di ìrọ̀rùn ní ṣíṣe gẹ́gẹ́ bí igbákejì ààrẹ ti sọ. Lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà ọ̀kan gbòógì nínú àwọn àgbà ọ̀jẹ̀ amúlùúdùn ní orílẹ̀-èdè wa Nàìjíríà Charles Òkúta tí gbogbo èèyàn mọ̀ sí Shally Boy ló ti sọ̀rọ̀ jáde wípé bí ènìyàn bá rántí ọjọ́ àtibọ̀tán ó ní rere àti dáadáa lèèyàn yóò máa ṣe. Shally Boy tó sọ̀rọ̀ ọ̀hún lásìkò tó ń farahàn lórí ètò kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ amúlùúdùn ní orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ nígbà tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ kí ni ìpalẹ̀mọ́ rẹ̀ àti ohun gbogbo eléyìí tó ti ṣe sẹ́yìn àti tí ó ń ṣe lọ́wọ́ báyìí àti tí ó máa ṣe fún ẹ̀ka amúlùúdùn ló ti sọ̀rọ̀ bóde. Ó sọ̀rọ̀ ilẹ̀kùn ṣùgbọ́n díẹ̀ rèé nínú àwọn ọ̀rọ̀ tó sọ. Ó ní lákòókò ó ní gbogbo ìgbà lòun máa ń ní lọ́kàn wípé ọjọ́ kan la wáyé ayé ọjọ́ kan la ó padà sí èyí tó fún Shally Boy
láti máa sunú pósí o fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí kó tó di wípé yóò kúrò nínú pósí ọ̀hún láti máa ṣe fàájì rẹ̀ ní ìgboro ayé. Ó ní òun sunú pósí ọ̀hún láti mọ̀ wípé ọjọ́ kan ń bọ̀ tí wọn yóò sọ wípé wọ́n ti gbé òkú o sínú pósí o tí wọn ò ní pe òun lórúkọ mọ́ ṣùgbọ́n tó jẹ́ pé òkú ni wọn yóò máa pe òun o. Ó ní béèyàn bá rántí ọjọ́ ìkẹyìn ọdún àti sùn ó ní ó di dandan kéèyàn hùwà dáadáa, kò ní ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú ìwà búburú àti ìwà ìbàjẹ́ èyí tí ó máa fún àwọn ènìyàn ní ọgbẹ́ ọkàn. Ṣálíbọ̀ì ní fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí àtọjọ́ o lòun máa fi sunú pósí o tó sì jẹ́ pósí ọ̀hún òun kàn án fún ara òun o fún ẹ̀yẹ ìkẹyìn lọ́jọ́ tí òun bá dágbére fún ayé o. Ṣálíbọ̀ì ní ìdí pàtàkì rèé tóun fi sunú pósí náà láti mọ̀ yìí pé ọjọ́ kan ń bọ̀ ní Olúwa wí o. Ó ní asán nínú asán, ó ní aṣiwèrè ń kó ọ̀rọ̀ jọ láláìmọ̀ ẹni tí ó lò ó. Ó ní bí èèyàn bá rántí ọjọ́ ìkẹyìn èèyàn yóò máa ṣe dáadáa o gẹ́gẹ́ bí Ṣálíbọ̀ì bó ti sọ àti ìdí pàtàkì tó fi sunú pósí o lójoojúmọ́ ayé kó tó di pópọ́ síta láti bá àwọn ènìyàn dúnàdúrà tàbí láti ṣe fàájì eléyìí tí ó mú ẹ̀rín bá wọn lẹ́nu. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí iṣẹ́ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ títí lójúmọ́ ọ̀la tẹ́tùmọ́ láǹfààní láti bọ́ọ̀tù rẹ̀ mí ìkópa ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà nínà wá. Fúnmi Adénúgà lẹni tó múlò ìwọ́ wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.